Láre káyọ̀ sá. Báwo ni? Yes sir. A gbọ́ ní sí ọ̀sán yìí pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ pé former president wa Muhammadu Buhari pé wọ́n pàṣẹdà láìpẹ́. Ẹ ṣe rí, èmi náà ṣe ń gbọ́ nínú mọ́tò ńgbà tí mò ń bọ̀ nsìn ni. Ó ṣe ni láàánú pé a lùsì èèyàn ńlá bẹ́yẹn, ṣùgbọ́n bó ti kórí náà, bó ti ká dàgbà tó náà, a máa jẹ́ Ọlọ́run nípè. So mo dẹ̀ bá àwọn fámìlì ẹ̀ kẹ́dùn, mo bá gbogbo Nàìjíríà kẹ́dùn. Àwọn ọ̀rọ̀ tí mo lè sọ nípa ìṣẹ̀lẹ̀ yẹn kò ń ṣe ní yàjóyàjó bí eléyìí, màá farabalẹ̀ ṣe àgbéyẹ̀wò. Ológun dúdú níìdí láti rọ́ wáàsí lórí ikú bàbá. Ọ̀dọ̀ ó ṣe wá láàánú ṣùgbọ́n arúgbó ni, àgbàlagbà ni bàbá ló jẹ́ fún wa. So nǹkan ayọ̀ náà ló sì jẹ́ fún àwọn tó jẹ́ ìwé lẹ́yìn ẹ̀ pé àtàwọn ọmọ ẹ̀ pé wọ́n gbẹ̀yìn arúgbó wọn. Ṣùgbọ́n nígbà ayé bàbá kí ni wọ́n ṣe? Báwo ni wọ́n ṣe jẹ́? Báwo ni ikú wọn ṣe dùn ọmọ Nàìjíríà sí? Torí ayé la wà, àkéré ńgbà tí Awólọ́wọ̀ kú, àkéré ńgbà tí Murtala Muhammed kú, àkéré ńgbà tí MKO Abiola kú, adẹ̀rí reaction àwọn ọmọ Nàìjíríà. Ẹ̀kọ́ dẹ̀ ló jẹ́ ikú tí bàbá ikú yìí, ẹ̀kọ́ ló jẹ́ fún Bọ́lá Tinubu himself kó wẹ̀yìn wò. Ọlọ́run á jẹ́ kẹ́mi tiwọn náà gùn o, ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ wo kí ló ṣẹlẹ̀, kí ni reaction àwọn èèyàn sẹ́ni tó lọ ẹ̀. Ṣé ó ṣe dáadáa? Ṣé ò ṣe dáadáa? Níbo làbùkù ẹ̀ wà? Níbo ni dáadáa ẹ̀ wà? Gbogbo yẹn náà la máa fi ṣe ẹ̀kọ́ fún gbogbo àwa tá a wà láyé. Gbogbo wa la máa kú, either we like it or not, rich or poor, gbogbo wa la máa kú. Nípa bẹ́ẹ̀, a ní àwọn ìwàásù tá a gbọ́dọ̀ fi orúkọ Muhammad Buhari RIP tá a máa fi ṣe, tá a dẹ̀ máa fi kọ́ àwọn ọmọ Nàìjíríà. Ẹ kú délé o gbogbo ọmọ Nàìjíríà, ṣùgbọ́n ológun dúdú ń bọ̀ nínú àlàyé tó kún rẹ́rẹ́. Ẹ ṣé sá.